Hello, ẹ̀yin èèyàn wa. Ẹ káàárọ̀, ṣé dáadáa la jí o? Báwo ni night wa? Glory be to God. Nǹkan tí mo kàn fẹ́ ká pè yín sí àkíyèsí ni pé obìnrin kan tó dìde ní Canada tó ń sọ pé ó sọ ìsọkúsọ ní Canada. Báwo lèèyàn ṣe máa gbójú gbóyà? Òun nìkan kàn dìde bẹ̀rẹ̀ sí ní sọ̀sọkúsọ láì bá ṣe meeting anything. Kì í ṣe pé bóyá mò ń gbèjà ẹnìkan o, mi ò gbèjà ẹni but irú ẹ ò lè ṣẹlẹ̀. Kò sí anybody tó bá woman yẹn ṣe meeting. Pé káwọn Igbo, ṣé kéèyàn kàn dìde di ọjọ́ kan kó kàn bẹ̀rẹ̀, ṣé láì ṣe pé ó fẹ́ dá wàhálà lẹ̀? Ìwọ ní àwọn ọmọ Yorùbá o, àwọn ọmọ Igbo o, kí wọ́n máa fi nǹkan kan sí inú oúnjẹ fún àbí anything, kán máa fi poison sínú nǹkan fún wọn pé kán mọ̀ kan kí Igbo, kí kán máa fi poison sínú oúnjẹ àwọn Yorùbá kán máa kú dànù, kán fún poison fún wọn. Ṣé irú eléyìí wá bọ́ sí i? Ẹ jẹ́ ká ṣọ́ra o, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o. Ẹ jẹ́ ká dẹ̀ wọ́n ní etí tó ń gbọ́rọ̀ ó wà nínú o. Ẹ jẹ́ ká wà very careful, ká wà very vigilant ní ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ṣé ìṣe pé rumor lèléyìí, rumor lásán lásán because àwọn Igbo ti jáde. Wọ́n láwọn Igbo ti jáde pé níbo irú ọjọ́ wo ni irú yẹn ṣẹlẹ̀, Ọlọ́run ò tí ẹ̀ ní jẹ́ ká rí. Pé kí woman yẹn kán mú dáadáa o. Àǹtí Àbíkẹ́ Dábírí ṣe ni kẹ́ wádìí ohun gbogbo dájúdájú kẹ́ wádìí tó jẹ́ òtítọ́ mu. Ṣé rí woman yẹn? Wọ́n máa fi jófin, Ọlọ́run á ṣe ní rere because àkóbá àdábá k'Ọlọ́run má jẹ́ a rí ẹni tó fẹ́ kóbá èèyàn. Àwọn ọmọ Igbo ti kígbàjarè pé àbá alákọ̀ọ́bá leléyìí. Tó bá fẹ́ ṣe orí burúkú tiẹ̀ kó máa ṣe nínú ilé ẹ̀ ńbẹ̀, kì í ṣe pé kó wá kóbá àwọn ẹni ẹlẹ́ni. Irọ́ dẹ̀ ló ń pa, ó lè jẹ́ irọ́ ló ń pa, ó lè jẹ́ pé frame lásán ni. Kì í ṣe, ó kàn jẹ́ pé frame lásán. Ìgbà tẹ́ dẹ̀ ti gbọ́ pé wọ́n lẹ́nìkan, kẹ́ dẹ̀ wádìí bóyá ṣe rántí ẹ̀, bóyá wọ́n tiẹ̀ lọ fake orúkọ kan wọ́n kàn fẹ́ fi tarnish image àwọn Igbo. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájú. Má jẹ́ kí ó jẹ́ pé gbogbo nǹkan tá bá ti rí tá gbọ́ ẹ jẹ́ ká wádìí. Ìyàwó àǹtí Àbíkẹ́ Dábírí, Ọlọ́run á fún yín ṣe. Ẹ dìde kẹ́ wádìí ohun gbogbo dájú, kẹ́ wádìí tó jẹ́ òtítọ́ mu gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Torí eléyìí alákọ̀ọ́bá fúnra ẹ̀ ni. Alákọ̀ọ́bá obìnrin. Ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀, anybody, wọ́n lè lọ frame kóhun náà lè wà kó lè rí nǹkan tà, kó lè rí nǹkan. Ẹ wádìí dáadáa. Ibi tẹ́ ti gbọ́ àtẹni tó sọ àti ibi tí onítọ̀hún wà. Mo ti mọ̀ bóyá ó lè jẹ́ irọ́ ni. Ó lè jẹ́ irọ́ because nǹkan tó lè ba gbogbo odindi ìlú jẹ́ leléyìí tó lè kóbá odindi ìlú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wádìí dáadáa. Ṣé ẹ ti gbọ́ àǹtí Dábírí? Àǹtí Àbíkẹ́, ẹ wádìí ohun gbogbo dájúdájú because eléyìí irọ́ náà ń pa. Ó lè jẹ́ irọ́ náà ń pa. Ṣùgbọ́n ẹni tó dẹ̀ gbójú gbóyà pé òun fẹ́ ṣe irú ẹ̀, ẹ dìímú dáadáa. Ẹni tó sọ̀sọkúsọ yẹn, ẹ dìímú dáadáa. Ọlọ́run á dẹ̀ ṣe ní rere. So my people, I don't like this thing where they carry rumor up and down. Torí some rumors that are going viral, many of them are rumors. This one, tẹ́ bá wádìí dáadáa, ẹ rí pé fake ni. Ọlọ́run jẹ́ kẹ́ rí. At the end of the day, tẹ́ bá wá lọ wá bọ̀, ẹ rí pé fake. This one go be fake. Ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀. Because ó so funny, ó sound funny síyàn létí. Ó kàn dédé jẹun yó tán. Ó ní kóun forge eléyìí. Ó jẹ́ àwọn blogger náà ló forge, bóyá ẹnìkan ló forge. Níbo lẹ ti rí orúkọ ta ni? Ojú ẹni wo náà ti sọ níwájú ta ni? Tẹ́ ti ya grab orúkọ ẹ̀, ta ló ń tọ̀ ọ́n tó sọ̀sọkúsọ yẹn? Ẹ wá o. Ẹ wá rí o torí alákọ̀ọ́bá gbà ni. Báwo la ṣe máa fúnra ológun jẹ torí ẹni mélòó yóò bá. Oh God, that is rubbish. Àwọn nǹkan tí ò yẹ kí èèyàn máa gbọ́ sí, tó yẹ kó máa sọ láwùjọ. À ń sọ ìtó wà nílẹ̀, wọ́n tún lọ ń dá. Ṣé kán lè sọ pé kí ni? Ṣé àwọn blogger ni? Ọlọ́run dá, èmi ò mọ̀ bóyá àwọn blogger ni, bóyá kì í ṣe àwọn blogger. Bẹ́ẹ̀ tí ibi tán ti rí ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn sọ. Ẹ wádìí o, Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Àǹtí Àbíkẹ́ Dábírí, Ọlọ́run á fún yín ṣe. Ẹ ṣeun. Ṣé una hear wetin dey trend? They say one woman from Canada just wake up say Yoruba people, make dem dey Igbo people, make dem dey give all Yoruba. Is it the Yoruba wey dey wey dey Lagos abi the Yoruba wey dey Kano abi wey dey Abuja abi wey dey anywhere?
abi wey dey east. Abeg make una find am well well. Dis one na lie. Na dis a typical lie. Dis one na real kpefuele something. Dis one can never be possible because when I heard it I say how people want to chop again because of all dis bad rumour wey no exist. E no dey in town. Na dis one na lie. Aunty Abike Dabiri, don't disturb yourself. Ẹ má worry ara yín but ẹ wádìí. Dis one cannot be true. It cannot be true. Make una find out well well. Dis one cannot be true. For where dem me sef no be Igbo but something wey dey spoil, wey go spoil country, wey go spoil city, wey go spoil any, because dis one can bring any war. But God forbid. If no be the wisdom wey God give some of us and some of people wey dey think very well before dem talk. No be say make person do something wey be say dem no think am before dem talk out. But people like dis Aunty Abike Dabiri, how manage you come get the name of that person? You have to be vigilant. You have to find out. Because me, I no believe. I say I no believe. That one na typical lie. A person wey dey there when the woman dey talk so, when una come hear the matter, when be say the person na so name, because I heard say una don get the name, make una find out well well. But I'm very sure say that one na lie. Make una dey talk. And make una dey do investigation. Because this one na lie. I no believe. Aunty Abike, I no believe. Find out. God will help you to find out. That is rubbish. That is rubbish. Igbo can never do that. Àwọn ọmọ Igbo tó jẹ́ pé ọjà tiwọn náà ń fẹ́, kán fẹ́ tà. Wọ́n kàn ń wá bọ́n ṣe fẹ́ tajà tiwọn. Wọn ò fẹ́ wàhálà. They don't talk. Àwọn Igbo ti jáde pé láyé pé kì í ṣe irú ẹ̀ pé àwọn ò ràn. Tẹ́ bá rí ẹni tó sọ bẹ́ẹ̀ kẹ́ dì í mú dáadáa. Irú obìnrin kóbìnrin wo nìyẹn? Nobody, that kind of a thing can never possible. It can never be possible. Make una go find out well well. All these Igbo tá a mọ̀ tó jẹ́ pé àwọn tí a jọ ń gbé ládùúgbò tó ń ta oúnjẹ fún wa lóríṣiríṣi. Gbogbo wọn kàn ń wá bọ́n ṣe àtijẹ àti mu wọn náà wá. We cannot do evil. We cannot do evil to us. But pé ká jà o, wọ́n lè jáde. But tó bá tọ́ wọn, wọn ò ní ṣe. Owó. Tí wọ́n sọ pé àwọn Igbo ń wá owó. Owó tiwọn náà ń wá. Igbo cannot do anything that they say. If they poison Yoruba, who will they buy market for their hand? If they poison anybody, I hear they say whether and àwọn Edo gan and Edo people, whether na true, it's a lie. Igbo cannot do so. Na lie yo. Make una. I just pity them because Igbo they no dey fight. They no be say them. But sense say they get sense. Igbo get sense. Igbo get wisdom. The wisdom to sell market, the wisdom to make 1 + 1 to become 4, to become 5 self, because they get sense to do market. If they talk so, I no deny. I no say na lie. But this one where they grand, where say they trending, just the trending. Now one blogger na him do am. Na one blogger just talk anything, make it go viral, make him get him own data back. Abeg my people, make una share and make una do the investigation. Share and subscribe and like. God will bless you. Amen. Thanks.